tó lórí ètò bàbá ètò ti tòní Yorùbá bọ̀ wọ́n ní tàn wá lọ sí Ṣòkòtò ó mà wà ní àpò ṣòkòtò wa àti pé náání ohun tá a bá ní ó yẹ ká náání ẹ̀ nítorí pé ọmọ aṣẹ́gìtà ó náání èpo iṣu. Nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ètò nígbà tí mo pe àlejò mi wọlé kó tó di pé àjò wọlé lẹ́ẹ̀kan mo ní ọ̀pọ̀lọpọ̀ wa tí a bá ní a fẹ́ gba ìsinmi ráńpẹ́ a bá fẹ́ lọ fún ọlúdé a bá gba ìsinmi níbi iṣẹ́ tá mọ̀ sí leave bá níbo lẹ ti fẹ́ lọ ṣe leave yín a bá ti ń sọ Amẹ́ríkà là ń sọ London là ń sọ Dubai là ń sọ Ghana là ń sọ South Africa. Ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ tí wàá sọ ilé wa nù pátápátá ká má bàa sọ àpò ìyàkọ́ ó náà ni mo ṣe pe àlejò mi wá sórí ètò bàbá ètò ní tòní ẹni tó jẹ́ ọjọ́ tí a yà sọ́tọ̀ fún gbogbo olólùfẹ́ káàkiri àgbáyé. Àlejò mi ọ̀pọ̀lọpọ̀ yẹn mọ̀ wọ́n sí alárìnká àgbáyé nítorí pé tí wọ́n máa ń ṣe òun ni pé gbogbo àwọn ibi ìgbafẹ́ káàkiri àgbáyé kì í ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan òun ni wọ́n máa ń ṣe àfihàn rẹ̀ nínú ìwé ìròyìn Tribune àpolówó ṣùgbọ́n ká bá a lè nà ń bẹ́ẹ̀. Ẹ bá mi kí alàgbà Wálé Ojolanre tọ́pọ̀lọpọ̀ yẹn mọ̀ sí alárìnká àgbáyé káàbọ̀ sórí ètò bàbá ètò ẹ kú dédé àsìkò yìí. Ẹ máa ṣeun olóòtú ẹ kú ọdún yìí ẹ̀yin ará wa nílé ẹ máa kú ọdún olólùfẹ́ ìfẹ́ ìyá pọ̀ ìfẹ́ náà ajiná arìnlẹ̀ abitakọ abitabo. Àmì o tó irú ọjọ́ ìní ọ̀pọ̀lọpọ̀ wa àti jáde àti gbéra wa jáde ṣùgbọ́n bàbá ṣèyàwó tán wọ́n ní wọ́n fẹ́ lọ ṣe honeymoon àti ra tíkẹ́ẹ̀tì àti ń gbàlú òyìnbó lọ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ nígbà tí àwa ń dàgbà a bá ń sọ̀rọ̀ wá ní àwọn ibì kan Old Ọ̀yọ́ National Park Yankari Games Reserve Òbùdù Kátúràǹṣì kìnnì kan jọ́sí kìnnì kan ká oríṣiríṣi iná máa ń sọ káti ẹ̀ mọ́tì ẹ̀ tún mú jìnnà káti ẹ̀ wò ní ìpínlẹ̀ Èkó wá ní ẹ lè lọ sí Badagry ẹ lè lọ sí Coconut kìnnì kan ẹ lè lọ sẹ́pẹ́ bàbá ṣèpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n á ní báwá ta wà kìíní oríṣiríṣi náà máa ń sọ ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ sí àwọn ìgbafẹ́ wa láti kọ́kọ́ mú níbẹ̀ ọ̀hún kí ló ṣẹlẹ̀ sí àwọn ìgbafẹ́ wa lórílẹ̀‐èdè Nàìjíríà. O ṣeun Olúwàfẹ́yì kẹ́mi sọ́nà ó ṣe ní láàánú púpọ̀ pé ìlú Nàìjíríà a jẹ́ ọmọ onímàálù táwa lọ ń tọrọ igigun àṣàmẹ́gun onímàálù ni wa o a ní màálù kí màálù nìkan a ní erin mi lókun tó pọ̀ tá a bá sọ nípa ìgbafẹ́ nípa ibi tí a lè lọ tí a bá fẹ́ gbafẹ́ mi ò rí orílẹ̀-èdè tí Ọlọ́run yàn fún bíi Nàìjíríà tó kẹ́ mi ò rí ní Nàìjíríà mo ti rìn káàkiri àgbáyé mo ti lọ sí Indonesia mo lọ sí Malaysia mo lọ sí Singapore mo lọ sí Bangladesh mo lọ sí South Africa mo lọ sí America mo lọ sí Cyprus mo lọ sí Senegal mo lọ sí Gambia mo lọ sí Ghana mi ò rí ìlú tí Ọlọ́run fi ibi tí a ti lè gbafẹ́ kẹ́ kò sírú nǹkan kan tá a fẹ́ tí Ọlọ́run fún wa ṣé omi ni àwa ló ní bèbè etí òkun jù over 600 kilometres of coastline la ní Gambia kò ní tó wa òun ni Gambia ń tà wọn lépo wọn ní bíìsì yẹn tó wa bíìsì tí wa ló pọ̀ jù wọn ní but òun ni Gambia ń rì láìlé lórí wọ́n sì fi ń lówó tó fi ń jẹun tó fi ń ṣe foreign exchange tó fi ń attract tó fi ń gbé àwọn òyìnbó àti àwọn èèyàn wá sí ìlú wọn. tó bá kíkà sọ nípa igbó ọba 8 ọ̀tọ̀ọ̀tọ̀ la ní 8 ọ̀tọ̀ọ̀tọ̀ lórílẹ̀‐èdè 8 ọ̀tọ̀ọ̀tọ̀ yẹn nǹkan tó wà ń bẹ tún yàtọ̀ ìkan àbí méjì ní Ghana ní Ghana tí ò ní nǹkan gbogbo ìgbafẹ́ tó wà ní Ghana tá a bá ń kà á ní 2 3 eléyìí tó gbójú kò tó 10 ní ọdún tó kọjá $1 billion ní Ghana mú nínú ìgbafẹ́ pẹ̀lú àwọn tó ń wá tán wá ń gbafẹ́ tán wá ń ṣọlúdé ń bẹ̀. nǹkan tá a ní ni pé àkàràmásìkí nǹkan tá a ní. àkàràmásìkí. nǹkan tá a ní kò jọ wá lójú nǹkan tó wá bàjẹ́ ni pé ọ̀rọ̀ epo ẹ jẹ́ kí n ṣàlàyé ká tó ní epo ni àwọn ìgbafẹ́ yẹn
ó ti ń bọ̀ ó ti ń gbéra sọ. Ìgbà yẹn ni wọ́n ní Yankari Game Reserve tí àwọn èèyàn máa wá. Ìgbà yẹn ni ọmọ ọba ìlú òyìnbó tó wá sí Òbùdù Cattle Ranch. Ìgbà yẹn ni ìkan nínú àwọn ọmọ ọba ìlú òyìnbó tó wá sí ibì kan ní Yobe State tó ń pè ní Adeja Nguru Wetland, níbi tí gbogbo àwọn ẹyẹ àgbáyé tó ti wá máa ń ṣe meeting ní ọdọọdún ní oṣù September. Gbogbo àwọn ẹyẹ àgbáyé ẹyẹ wọ́n á fò tó bá rí wọn wọ́n ṣe máa ń ṣe wọ́n fò in drops ní gbàgbà lọ́rọ̀ wọ́n máa ń ṣe kò síbi tó ti ń ṣe ju Nàìjíríà lọ. Ṣùgbọ́n nígbà tí a rí epo àtúnṣe ọpọlọ wa dé ní o pé Malaysia tó jẹ́ Malaysia tó wá mú èso epo níbì àti àwa nígbà 80s Malaysia àti Nàìjíríà wọ́n jọ ń ṣe epo ni wọ́n jọ ń ní epo ni. Ṣùgbọ́n ìyọnu kékeré kan wá wà nígbà yẹn tó pè ní oil glut. Ó affect Malaysia ó affect Nàìjíríà. Ìyà yẹn jẹ àwọn bí ìyà ṣe jẹ Nàìjíríà nígbà yẹn ni ìyà jẹ àwọn Malaysia. Àwọn Malaysia wá rò pé àwọn tá ní tourism resources ìyà dẹ̀ ń jẹ wá pé ní ayé wọn pé irú ìyà yẹn ò ní jẹ wọ́n mọ̀ ìyà epo. So wọ́n á mú owó epo tọ́rí nínú epo wọ́n á fi develop gbogbo tourism àwọn center tó ti ń gba fẹ́ wọ́n develop ẹ̀. Àwọn center wọn náà develop ibi tó ti wá kùsà. Ní ilé tó wà ní Jos àwọn tó wà ní Jos tó jẹ́ environmental problem fún àwọn ará Jos. Ìyẹn ló yẹ kó jẹ́ environmental problem fún wọn ní Malaysia but àwọn wá tọ̀ ní ẹ̀ nǹkan tó yẹ kó jẹ́ nǹkan ìbànújẹ́ wọ́n wá tọ̀ ní ẹ̀ sí nǹkan ìdùnnú. Wọ́n ti fi ń rówó. Tó fi rówó jẹ́ kí n sọ fún ọ ní ọdún tó kọjá 27 million àwọn tó láìkì gbafẹ́ 27 million ló lọ sí ìlú Malaysia. Kí ni population Malaysia? Malaysia is only 25 million. 27 million tourists visited Malaysia last year. Kí ló lọ wò? Irú àwọn ọ̀gbà. Abọ̀sibọ́sí ilẹ̀ Nàìjíríà kò sí nǹkan tá a ní omi ó pọ̀ jàdú ara. Nàìjíríà láti rí ibi tó ń pè ní suspended lake adágún omi tó wà ní orí òkúta. Nàìjíríà nìkan láti rí West Africa. Ó wà ní Adó Àwáyé ní Ọ̀yọ́ State. Ìlú Nàìjíríà yìí nìkan ni a ti rí ibi tí àwọn stone age not iron age o àwọn baba ńlá baba wa àwọn bí ẹranko bí kankan stone age ibi tó ń gbé ìlú Nàìjíríà nìkan ló ti rí West Africa. Ìyẹn wà ní Àkúrẹ́ nílùú kan lẹ́yìn Àkúrẹ́ bẹ̀ kò sí nǹkan tá a ṣe. Ìlú Nàìjíríà náà láti rí àwọn omi tó máa ń dà tó ń pè ní waterfall. Ìlú Nàìjíríà láti rí omi gbígbóná àti omi tútù ní ojú kan náà tó ń dẹ̀ pàdé omi gbígbóná àti omi tútù kò sí nínú ilẹ̀ West Africa tó tún ti rí omi gbígbóná àti omi tútù tó gbàgbé. Ìyẹn ti tó. A ní ìlú Èkó lásán nǹkan tó wà ní Èkó yẹn ilé àgbàfẹ́ nǹkan tó wà ní Èkó Badagry tí o bá fẹ́ gbafẹ́ àwọn ibìkan tó ń pè ní làkàmpáì àwọn àkódò àwọn kan tó wá dìde ní Badagry ní láti lọ sí anywhere ṣùgbọ́n àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọn ò ronú jinlẹ̀ bí wọ́n rí owó epo náà nǹkan tí ò jẹ́ kí wọ́n lè ronú. Àdúrà tèmi ń gbà ni pé kí Ọlọ́run kó bá di epo kí epo má súnmọ́ ní Nàìjíríà. Ó yá tẹ̀jẹ́ kó rí wá pé díẹ̀. Jẹ́ kí n sọ fún ẹ a lọ sí South Africa ibi kan náà pè ní Robben Island ibi tó ń gbé Mandela sí ọjọ́ tí mo lọ síbẹ̀ 2,500 èèyàn ló lọ síbẹ̀ ní ọjọ́ yẹn. Wọ́n sì ń sanwó wọlé. Àsanwó ara nǹkan oríṣiríṣi ara sweet ara omi ara pure water kò sí nǹkan tá à ní sà ìyẹn ni owó fi wọlé. Ní Èkìtì ibi kan náà pè ní omi tútù àti gbóná yẹn gómìnà kan débẹ̀ ó tún ṣe dáadáa within 1 month ní inú oṣù kan 22,000 yẹn ló lọ sí Èkìtì láti lọ wo omi yẹn. Ilé àti gba láti jẹ́ kí iṣẹ́ wà fáwọn ọmọ. Iṣẹ́ nìkan wọ́n á ra epo wọ́n á ra petrol wọ́n á jẹun lójú ọ̀nà wọ́n á ra súwìtì wọ́n á ra gbogbo ẹ̀ 22. Wọ́n tún rẹ ẹran ọ̀yà dání. Wọ́n tún ra ọ̀yà wọ́n á ra ẹ̀yàn wọ́n á ra ẹ̀gbẹ́. Ẹran ọ̀gbẹ́. Apá ká má tún sọ yẹn ó tún pè nǹkan ní àwọn conference meeting. Wọ́n ti ń ṣèpàdé. Tí bàbá Adébóyè bá ṣe ìpàdé tó máa ń ṣe yẹn gbogbo àgbáyé náà ti wá ìgbà míì àwọn 16 million ló máa ń wọ ìlú yìí. Wọ́n á lọ sóòtẹ́ wọ́n á gbé taxi wọ́n á gbé kinní kan ẹbí bí owó ṣe ń wọlé irú òní ó yẹ ká ní ìdí epo rárá àdúrà tèmi ń gbà ní pé epo tó ń da Nàìjíríà rú tó jẹ́ kí Nàìjíríà rojú ayé Ọlọ́run bá mi dígbẹ́ epo tó ń da Nàìjíríà rú tó jẹ́ kí Nàìjíríà gbọ́jú Ọlọ́run bá mi dígbẹ́ àdúrà tèmi ń gbà ní. Ẹ bá jà wà ara Niger Delta ó gbà yín mú o. Tó náà ni ẹ ti ń gbọ́ yìí ọ̀rọ̀ sì pọ̀ tí a fẹ́ sọ. Kí ni a lè ṣe gẹ́gẹ́ bí ọmọ onílùú? Nítorí wọ́n ní onílùú ò ní fẹ́ kó tú. Abẹ́ẹ̀tẹ̀ ní ibi tí wọ́n ti ń gbafẹ́ ní àdúgbò yín
ẹni bì kan tẹ̀yìn gan rí tẹ̀wò pé eléyìí bá ní ká tún ṣe yóò mówó wá sí ìlú wa. Gbogbo eléyìí ò ní àmà sọ nígbà tí a bá lọ sí òkè lọ́hùn tá a bá padà dé pẹ̀lú alárìnká àgbáyé alàgbà Wálé Òjòlánre.